أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى والصلاة والسلام على رسوله المجتبى adúpẹ́ ọ̀dọ̀ Ọlọ́run atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad. Ǹjẹ́ lórúkọ olóòtú ètò yìí Alhaji Tohir Abolade Al-Imam àti ẹni tí ó máa gbé sókè gbé sílẹ̀ tó tún jẹ́ akéde ètò fún talẹ́ yìí ìyẹn Dàmọ́lá Láfẹ́nwá láfin kí n kábọ̀ sórí ètò wa tòní Nurul Islam, ètò tí a péyàmọ́ rẹ̀ ní ìrántí mọ̀mọ́ wa Alhaja Elizabeth Babatunde ilé Gomboro Àbọ̀rẹ́rìn ìyẹn ní Èrúwà. Lálẹ́ tòní lágbára Ọlọ́run bá gẹ́gẹ́ bí iṣẹ́ wa bàbá àdùnnú bàbá àlùbáríkà Fadilatu Sheikh Abdulwahid Abdulhamid wọ́n ti ń bẹ níkàlẹ̀ lálẹ́ tòní gbọ́dọ̀ pé ustaadu wa kẹta wọn ò láǹfààní láti wá fún àwọn iṣẹ́ tó pàtàkì lẹ́yìn tó ṣe pé wọ́n mójútó ni lórí dáwà lórí ọ̀rọ̀ ẹ̀sìn òun náà ni o ṣùgbọ́n bàbá wa wọ́n ń bẹ níkàlẹ̀ lálẹ́ tòní wọ́n ń bẹ níkàlẹ̀ ẹ bá ní sálámù sí àwọn ará ilé. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ohun bàbá òun ni ẹ ti gbọ́n níjẹ̀ló adẹ́nulọ́rọ̀ nípa iṣẹ́ hajj ọ̀la tí mbẹ́mbẹ́ bọ́kù láti ṣe hajj ọ̀nà mélòó òní hajj sísìn èlò pẹ́ sí. bí ẹ̀ bá tilẹ̀ gbé wúrù mi wọ̀ àwọn nǹkan wo iná ẹ̀kí alálàájì kó jìnnà sí àti wá parí iṣẹ́ hajj báyìí àwa fẹ́ kọjá sílùú Madina ọ̀làwọ̀ òní bẹ fún iṣẹ́ àbẹ̀wò mọ́sálásí Ànábì wa Muhammad gan pàtàkì ṣíṣe àbẹ̀wò rẹ̀ eléyìí náà wọn tí bàbá wa tí wọn bá ní ṣe àgbéyàwó ní alẹ́ tó ní ẹ jẹ́ kí a fi ọkàn àtàrà ká tẹ́tí inú tẹ́tí òde ká máa fi bá bàbá lọ falyatafaddal shaykhu mashkura. Bismillah, alhamdulillah, suma salatu wa salam ala rasulillah. Adúpẹ́ ní ọ̀dọ̀ ọba Olúwa wa. Alhamdulillah. Ọba tó dá wa, tó ń ṣọ́ wa, tó ń pèsè ìjẹ́ mú rọrùn fúnikálukú wa la fi ọpẹ́ fún Ọlọ́run. Dákun jáde máa fọpẹ́ fún ọ ní gbogbo ìgbà ní gbogbo àsìkò lórí àwọn oore rẹpẹtẹ tó ṣe fẹ́ni kọ̀ọ̀kan wa tóore náà tí ò ló ń ka. Wàá dákun jọ̀ọ́ abíọ́ ni ìṣọ́ rẹ ààbò rẹ dákun jẹ́ kó máa wà pẹ̀lú wa ní gbogbo ìgbà kó o sì máa là wá kó o lọ́wọ́ gbogbo ń ti ń jẹ́ ewu. Atọrọ àlékún kí àti àlékún di Ọlọ́run lọ́pọ̀ rẹpẹtẹ fún ànábì ńlá aṣíwájú ẹ̀dá òjíṣẹ́ wa ìyẹn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Òjíṣẹ́ tọ́lọ́run sí gbogbo èèyàn àtàlìjànú nítorí oríire wọn, nítorí ìgbàlà wọn, nítorí kí wọ́n lè jẹ́ ní ìkẹ́ ẹni yìí ẹni ẹ̀yẹ lọ́jọ́ gbèǹde àlìkìyámà ká lè lọ gúnlẹ̀ sílé rí táwọn àlàlíjà náà kọ́rọ̀ wọn mọ́ fi já síná tí wọ́n ti máa lọ jẹ̀yà tó jìṣẹ́ náà tó ṣe wàhálà lórí gbogbo àwọ̀ ẹ̀dá kábi lé sórí ire àlékún gẹ̀ lẹ́ẹ̀kan sí àlékún gẹ̀ lẹ́ẹ̀kan sí ní ọ̀pọ̀ rẹpẹtẹ tó ṣe pé Ọlọ́run nìkan lóde máa yóò ń ká rẹ̀ kọ́ máa lọ bá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ọlọ́run ó ti fi wá sójú òpó ànábì rẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam inú ẹ̀sìn Islam tó torí rẹ̀ dá wa tá a wà dákun má jẹ́ ká ṣe ìtàn ọ̀jẹ̀ wa lé lérè. gẹ́gẹ́ bí àwọn àfa wa Sheikh Abdulrahman Ọlálékan Muhammadu Awwal gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wípé ẹ̀kọ́ talé òní pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run tó ní wá tọ́jà ní gbogbo ẹ̀dá pátá yóò dá lórí fadlu masjidi rasul sallallahu alayhi wa sallam wa fadlu haramil madina al-munawwara ọlá tàbí àjùlọ tó wà fún mọ́sálásí ńlá òní tí í ṣe mọ́sálásí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tó wà ní ìlú Madina onímọ̀lẹ́ alápàlẹ́ òní pẹ̀lú ọlá tó wà fún báńdírì tí
ọlọ́run ní kí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam kó fi sààlà ààyè ọ̀wọ̀ yípo Madinatu Munawwara tánàbí ṣe hijira lọ tó ṣe yí pé ibẹ̀ ló sì wọṣẹ́ sí, ibẹ̀ ló sùn, ibẹ̀ ní ìsìláàmù ló ti tàka gbogbo àgbáńlá ayé látòkè délẹ̀. Àkọ́kọ́ nígbà tó ṣe yí pé ẹ̀kọ́ òun ni wáàsí wa á kọ́kọ́ fi rinlẹ̀ wípé lílọ ṣàbẹ̀wò mọ́sálásí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó wà ní Madinatu Munawwara ntọ́ bófin ọlọ́run ọba mu ni, ìyẹn ni pé ntọ́tọ́ tọ́lọ̀ ń yọ́nú sí tó lẹ́rìí nínú ṣẹ̀ríà ìsìláàmù ó mọ̀ ní débi pé ká lọ ṣàbẹ̀wò mọ́sálásí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó wà ní ìlú Madinatu Munawwara tá a wí fún àti lọ kírun fọ́lọ́run, fún àti lọ ṣèjọsìn fọ́lọ́run nínú mọ́sálásí ńlá yìí. Àwọn àfàjòyè àyè pé ọlá tó tóbi, àjùlọ tó bùháyà tó hẹ́rìmà ìlọ́nbẹ̀ẹ́nbẹ̀ fún wa ní àárín òní. Àwọn àfàjòyè wa nínú ṣẹ̀ríà wípé tá a bá fẹ́ lọ sí mọ́sálásí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó wà ní Madina kálẹ̀mí yóò pé à ń lọ ṣe ìjọsìn níbẹ̀ fọlọ́ ni, à ń lọ kírun, à ń lọ tìláwà al-Qur'an, so à ń lọ ṣe ìfarasílọ̀ níbẹ̀ ni, so kìí ṣe wípé à ń lọ ṣe àwọn nǹkan míì lẹ́yìn ìtàwí yìí níta tó lè ṣe tóun náà tó bófin ọlọ́run ọba mu ní ká ṣe àwọn àdìkáàr fọlọ́run ká tọrọ orí ayé àti tàlìkì àrùn tá a bá fẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba níbẹ̀. ìgbà kéèyàn ò dídì sọ yí pé sàárì ànábì lòun ń lọ kí ló fẹ́ lọ sí ń bẹ̀ tó kírun bẹ̀ ni tó máa tọrọ nǹkan tó ń wù ọ́ lọ́dọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam ni o ò lè lánìyàn yìí pé mọ́sálásí ànábì bí tó ń lọ yìí pé sàárì rẹ̀ gan ńlọ lọ lórí onírun tó kì í sàárì rẹ̀ wọn ò ní ọ̀sàdúrà ní sàárì rẹ̀ wọn ò ní kó lọ sí nǹkan ara kan ní sàárì rẹ̀ ju ìntàmẹ́nubà tọba ya lọ. ìdí èyí á lọ bẹ mọ́sálásí ànábì wò nítorí àti kírun àti ṣe ìjọsìn fọ́lọ́run níbẹ̀. lẹ́yìn eléyìí lílọ sí bẹ́ẹ̀ ní mọ́sálásí ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ò ní ọlá tó tóbi. kí ló fà àwọn àfàjòyè àyè pé mọ́sálásí òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam tó wà ní Madina yìí ẹnìkan nínú mọ́sálásí mẹ́ta tí ìsìláàmù fi rinlẹ̀ pé a lè dìídì dìgbà di ẹrù wípé à ń ṣèrìn àjò lọ sí àwọn mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta yìí. ṣùgbọ́n lẹ́yìn mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n sọ wípé a lè dìídì filé fọ̀nà lẹ̀ bọ́ sínú ìrìn àjò lọ sí àwọn mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta yìí kò sí mọ́sálásí míì tá a lè tó ṣe bẹ́ẹ̀ mú. mọ́sálásí àkọ́kọ́ ó ní mọ́sálásí haram ilé olúwa tó wà ní Maka. mọ́sálásí kejì ìní mọ́sálásí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó wà ní Madina. mọ́sálásí kẹta ó ní mọ́sálásí Aqsa tó máa ń pè ní mọ́sálásí Kudus tó wà ní Kudus nílẹ̀ Palestine. àwọn mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta yìí ta lè fi àtọ̀nà lẹ̀ bọ́ sórí ìrìn àjò wípé à ń lọ ṣe ìbádà fọ́lọ́run ọba nínú wọn. lẹ́yìn mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta yìí èèyàn gbọ́dọ̀ fi àtọ̀nà lẹ̀ pé òun lọ mọ́sálásí kan láti kírun tàbí láti lọ ṣe ìjọsìn àrà ọ̀tọ̀ kan fọ́lọ́run ọba níbẹ̀. tọ́ wíwá kírun ní mọ́sálásí ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ó ní oore àti ẹ̀san rẹ̀ tọ́pọ̀ nínú débi pé irun kan tá a bá kí ní mọ́sálásí ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam wọ́n ní ó lóore ju ẹgbẹ̀rún òrùn tá a kí ní mọ́sálásí
tó yàtọ̀ sí mọ́sálásí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lọ. ó túmọ̀ sí pé lápèjúwe ìwà àyílà kan tí yàrá kí mọ́sálásí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ṣe déédéé ẹgbẹ̀rún kan ìrun àyílà téèyàn kí ní mọ́sálásí ìlú èèyàn so tàbí ní mọ́sálásí mi lórí ọ̀lọ́ lẹ́yìn mọ́sálásí haram tó wà ní Maka torí eléyìí àdìpèlé rẹpẹtẹ tó ń lè láàrin yìí afẹ́kẹ́ni tó bá lọ sí Mẹdínà tó fẹ́ dé mọ́sálásí ànábì láti kírun láti ṣèjọsìn fọ́lọ́run ọba níbẹ̀ afẹ́ kó pọ̀ ní kíkí ìrun fọ́lọ́run ní mọ́sálásí ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam yìí àkọ́kọ́ ìrun wákàtí márààrún tó bá ń bá ní Madina including ìrun jimá tọ́lọ́ba ní kọ́ bá ní Madina tó Munawwara àfẹ́kọ́já sí pé mọ́sálásí ànábì ni yóò ti máa lọ kí wọ́n ọlọ́ lẹ́yìn eléyìí àwọn ìrun súnà ìrun náfìlà ó jẹ́ kọ́ pọ̀ kó ní kíkí fọlọ́n nínú mọ́sálásí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam yìí torí pé tá a bá wà ní mọ́sálásí ọlọ́run haram ní Maka tàwáfù ní ká jẹ́ kó pọ̀ ṣùgbọ́n tá a bá dé Mẹdínà tá a lọ sí síyára mọ́sálásí ànábì fún òun kíkí fọlọ́n fún ìṣe àwọn ìjọsìn fọlọ́n níbẹ̀ ìrun kíkí ní ká jẹ́ kó pọ̀ kódà wọn ò fa àlà sí ìrun súnà tá a lè kí mọ́ bọ́lọ̀ ń bá ṣe ìgbàyè àti ìrọ̀rùn fún ọ láti kí ìrun súnà ìrun náfìlà mọ́sálásí ànábì fọlọ́hún èlò lè ṣe lẹ́yìn ìrun ọ̀ranyàn tí ó yẹ kó tó máa lọ kí ní àwọn àkókò wọn níjàmá níbẹ̀ fún ọlọ́hun. ṣé wàá rí lílọ sí mọ́sálásí ànábì ní Mádínà sallallahu alayhi wa sallam yìí kò sígbà tá a lè lọ torí pé lílọ sí mọ́sálásí ànábì fún ìrun kíkí fọ́lọ́hún ní Mádínà ní ìbátan pẹ̀lú lílọ sí ájì fún ọlọ́hun ní Maka wọn sì mọ́ ara orígun hajj kódà wọn ò sì mọ́ ara súnánù hajj ló fi já sí pé anytime lèèyàn lè lọ sí Mádínà láti gba mọ́sálásí ànábì lọ fún ìrun kíkí àtàwọn ìjọsìn ní tó wà nínú sẹ̀ríà fọlọ́n ní mọ́sálásí ànábì èyí sàkókò hajj nìkan ní àwọn àbá àfi sọ pé a lè lọ sí mọ́sálásí ànábì kí àkókò hajj ò tó dé a sì lè lọ nígbà tá a bá wà nínú àkókò hajj a sì lè lọ sí mọ́sálásí ànábì láti lọ kírun mẹ́ẹ̀kọ́ ọlọ́run ọba lẹ́yìn tí hajj bá lọ tán torí pé kò sí ìbátan kankan láàrin lílọ sí mọ́sálásí ànábì fún òkìkí sí lílọ sí ájì fún ọlọ́run ọba nílẹ̀ Mọ́kà kódà ẹni ọba lọ sáájì ọlọ́run ní Mọ́kà tó sì ṣe ájì ẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ tọkọ̀ tí ò dé Mádínà láti lọ ṣàbẹ̀wò mọ́sálásí ànábì fún òkìkí ń bẹ̀ kò sí ń tọkọ lu ájì rẹ̀ pé ájì rẹ̀ dá kò sí sáré kan tá a pè é alẹ́pọ̀ dẹ́kù díẹ̀ nínú ajitọ̀ lọ sí fún ọlọ́run ọba so ìjọsìn ní ká lọ sí mọ́sálásí ànábì láti lọ kírun níbẹ̀ fún ọlọ́run kò sí gbà tá a sì lè ṣe bẹ́ẹ̀ kìí ṣe ìgbà tá a bá lọ sí ájì nìkan mọ́ irú tọ́lọ́n bá yọ̀ǹda fún wa nígbà tá a lọ sáájì ni tí ọba yọ̀ǹda tá a ti Mọ́kà tá a dé padà sí Jẹ́dà lọ sílùú wa tá a lè tẹ Mádínà ájì wa pé a ní wàhálà kankan nípa ájì tá a lọ sí fún ọlọ́run ọba níwájú ọlọ́run ọba kò wá sí mọ́sálásí míì tá a lè lọ sí síyára rẹ̀ ní Mádínà tá a tún lè kírun bẹ̀ fún ọlọ́run ju mọ́sálásí Kùbá lọ lẹ́yìn mọ́sálásí ànábì mọ́sálásí Kùbá ìlú tó kàn tí o lè lọ sí síyára rẹ̀ ọwà Mádínà ni o tìlú rẹ̀ wá sí Mádínà ni o láti kírun mọ́sálásí ànábì o tó lè lọ sí mọ́sálásí Kùbá láti lọ kírun fọlọ́run ọba níbẹ̀ ìyẹn ìrun súnà bí ọ̀ranyàn bá sì bọ́ ńbẹ̀ ó kírun ọ̀ranyàn náà ní ibẹ̀ wọ́n lẹ́yìn mọ́sálásí Kùbá àti mọ́sálásí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam gbogbo mọ́sálásí òkú tá a máa ń lọ ṣe síyára ní Mádínà kò sí ìyẹn náfìlà kò sí kíkí ìrun súnà kankan bẹ̀ fún wa
èyí ó de kíbùlà tẹ́yìn ó pè dandan àwọn ó kíráká méjì mọ́sálásí méje dandan àwọn ó kíráká méjì lùmí ò tó pé òun wá mọ́sálásí kàkàkiri pé wọ́n ní kó wọn yànnà fílà rákà mẹ́rin níbẹ̀ kó wọn kagbá kó wọn kà wò mọ́sálásí àwọn àlè so gbogbo nǹkan ìkànnà ni kò sẹ́rì fún mọ́sálásí ànábì ló ti lé kí àwọn àrùn ọlọ́run àti mọ́sálásí kò bá lẹ́yìn mọ́sálásí méjèèjì yìí kan lọ mọ mọ́sálásí ni kò kú bẹ́ẹ̀ kò sákàsí àdúrà kan kò sí àkànṣe ìrun kankan níbẹ̀ kò jẹ́ kẹ́sìn yìí ọ tí kọ̀bà yìí ọ táwọn tó yé tí wọ́n bá ṣàlàyé ẹ̀ wọ́n ọ̀dà kò máa lo ìfẹ́ ẹ̀nú torí pé ká sẹ́sìn ọlọ́run ṣe gbé kalẹ̀ ká má ṣe tọwọ́ ara wa tọ̀ lẹ́yìn eléyìí anabi wa muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run ní kọ́sọ́fì madina kó fi báńdìrì sáwọn ààyè ọ̀wọ́ pátápátá yányá nílùú madina tá a ti gbọ́dọ̀ ṣe ìbàjẹ́ tá a ti gbọ́dọ̀ kúrò tá a ti gbọ́dọ̀ ṣèké tá a ti gbọ́dọ̀ jalè tá a ti gbọ́dọ̀ dẹ̀gbẹ́ ẹran tá a ti gbọ́dọ̀ kàmáà gé igi bó ṣe wù wá ẹ̀rí so gẹ́gẹ́ bọ́lọ̀ ṣe ní kí ànábì ibrahim kó wọn fi báńdìrì sáwọn ààyè ọ̀wọ̀ nílẹ̀ maka bẹ́ẹ̀ ni ọlọ́run yọ̀ǹda fún ànábì náà láti fi báńdìrì àlà yí madina po láàyè ọ̀wọ̀ tó ṣe yí pé a gbọ́dọ̀ mọ̀ yìí pé a wà nílẹ̀ mímọ́ ilẹ̀ tí èyàn ti máa ń wá ìyọ́nú ọlọ́run tí ò ti gbọ́dọ̀ ṣe nǹkan tí ọlọ́run ọba bínú sí tí ò sì ti gbọ́dọ̀ dẹ́ṣẹ̀ sọ́nà ní ti ààyè ọ̀wọ̀ ní madina tọ́lọ̀ ní kánẹ̀bí kọ́ fáàlà sí kò fi báńdìrì sí kójúwe rẹ̀ fún wa wọ́n ní ọ̀sẹ̀ láti nọ́ọ̀tì madina dé sáùtì madina ní ntọ́sẹ̀ ní àárín òkè méjì kan tó ṣe yí pé àkọ́kọ́ ń jẹ́ ir ẹ̀kejì ń jẹ́ saur láti òkè ir dé òkè saur ní north and south madina ààyè ọ̀wọ̀ ni ọlọ́run ló ní kánàbí òfin báńdírì sí èèyàn gbọ́dọ̀ ṣe ń tọ́jú ẹ̀ṣẹ̀ tàbí bínú ọlọ́run ọba níbẹ̀ téèyàn ọba fẹ́ bá bínú ọlọ́run ọba pàdé láyé àti lọ́jọ́ gbèǹde àlìkíyámà ṣùgbọ́n ní abala east dé west madina ntọ́sẹ̀ láti haratin hara àwọn àyè tó kúta dúdú wà ní ọwọ́ ṣẹ̀kí àwọ̀ east madina dé àyè tí àwọn òkúta dúdú wà ní ọwọ́ west madina bí ọlọ́run ṣe ní kí ànábì òfin báńdìrì àyè ọ̀wọ̀ yìí madina kò nìyẹn èyí tó mọ eléyìí ni pé téèyàn bá ti wọ àyè yìí èèyàn jẹ́ ni ọlọ́run tẹ́lẹ̀ èèyàn tó gbọ́dọ̀ lékún ní ìjẹ́ ni ọlọ́run èèyàn gbọ́dọ̀ sọ̀rọ̀ kúsọ̀ èèyàn gbọ́dọ̀ parọ́ èèyàn gbọ́dọ̀ ṣèké èèyàn gbọ́dọ̀ ṣàbùsí èèyàn gbọ́dọ̀ sọ̀rọ̀ owó èèyàn gbọ́dọ̀ jalè so débi yí pé ntọ́nà yọrí sí ilé èèyàn gbọ́dọ̀ máa ṣe èèyàn sì gbọ́dọ̀ dẹ̀gbẹ́ ẹran mẹ́ èèyàn gbọ́dọ̀ máa gé àwọn igi ibẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ téèyàn bá jẹ́ ẹni tó ṣe yí pé ọ̀nbẹ̀rù ọlọ́run ọba ọ̀dẹ̀ mọ ipò tọ́nà ń pè ní ọ̀wọ̀ tó sì fún ní ọ̀wọ̀ yẹn láì máa tẹ ojú ìtọ́jú ọ̀wọ̀ lọ́dọ̀ ọlọ́run báṣubàṣu nínú sọ̀rí bukhari àti sọ̀rí muslim àdìsí kan mẹ́bẹ̀ tó lálàáfíà tọ́wọ́ true ali tí ali gbé lọ sọ́dọ̀ ànábì pèsè lóhùn pé madina àyọ̀wọ̀ ni ntọ́sẹ̀ látòkè ir tókè sáwọ̀ àyọ̀wọ̀ ni ní madina o tọ́ba dáadáa pààrọ̀ kan bẹ́ẹ̀ tàbí ọ̀sọ̀rọ̀ kan tí mi Muhammad sọ níbẹ̀ ibi dandan ègún ọlọ́run àti ti àwọn màláíkà àti tèèyàn lápapọ̀ ènìyàn máa jẹ́ ti onítọ̀hún o gbogbo tó nítọ̀ bá ṣiṣẹ́ tó rò kọjá ẹsẹ̀ rí tàbí nǹkan kankan tọ́lọ́run yọ́nú sí ó kéré ni ó tóbi ọlọ́run ò ní tẹ́wọ́ gbà ní kíni o ọwọ́ rẹ̀ àti àwọn ọ̀rọ̀ ànábì míì tí ànábì fi ṣàlàyé láàrin pé àwọn àyè ọ̀wọ̀ yìí a gbọ́dọ̀ mọ̀ láàyè ọ̀wọ̀ a sì gbọ́dọ̀ bẹ̀rù ọlọ́run ọba lára wọn tá a bá lọ sí Mádínà ẹ̀rí bá a ti gbọ́dọ̀ bẹ̀rù ọlọ́run ní mọ́sáàsì ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọn á ní ẹni tó bá dé mọ́sáàsì ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam fún sìgára a fẹ́ kọlọ̀ sálámà sànábì wa Muhammad sallallahu alayhi wa sallam èyí ṣe dandan istahab yẹn ni pé sunna ni láti lọ sálámà sí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam so a sì sálámà sí àwọn ọ̀rẹ́ kìnnìkejì rẹ̀ jùlọ ni tí wọ́n sin sí ẹgbẹ́ rẹ̀ ọ̀rẹ́ àkọ́kọ́ bàbá wa Abubakar Siddiq radiyallahu ta'ala anhu ọ̀rẹ́ rẹ̀ kejì bàbá wa Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhu a salama sanabi lẹ́yìn yẹn
a sùn sẹ́gbẹ̀ẹ́ ọ̀tún díẹ̀ a sálámà sí Abubakari a tún sún síwájú díẹ̀ so a sálámà sí Umar so tá a bá dé sàárẹ̀ ànábì tá a ti sálámà sí sálámà wọn ní ká sá sí wọn ní ká máa fọ́ pa irin ibẹ̀ lára ká máa tọrọ àdúrà pé kánàbí ò ṣe nǹkan kankan wà àwọn ọlọ́pàá ò tiẹ̀ ní jẹ́ kéèyàn láyé mọ́tò ẹ̀ tó ti ṣe àwọn nǹkan kankan síbẹ̀ kéèyàn ò tiẹ̀ ní lé tọ́wọ́ èèyàn ò ní lè dé ara irin tó yípo sàárẹ̀ ànábì kọ́lọ́mbà ní san ìjọba Saudi ní ẹ̀sán rẹ̀ so wọn ní kọ́ wa máa tẹ́wọ́ àdúrà sọ́gangan sàárẹ̀ ànábì kọ́ wa máa tọrọ ntọ́n fẹ́ ọba kírun tá mọ́sálásí ànábì tọrọ ntọ́n fẹ́ lọ́dọ̀ ọlọ́run wo déwájú sàárẹ̀ ànábì kọ́ máa tọrọ àdúrà bídíà ní tó lè ṣe tàbí ká pé ṣíríkù ìṣẹ́bọ sọ́lọ̀ ní tí ò ṣe torí pé ọlọ́run tọ́rọ Muhammad sẹ́ni ó gbàdúrà rẹ̀ Muhammad kò lè gbà kẹ́ni o àdúrà rẹ̀ ọlọ́run ló képe kì í ṣe Muhammad tó ọlọ́run ló dojúkọ kì í ṣe sàárẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam bó ṣe wá sálámà sí ẹni pé asalaamu alayka ya rasulallah wa rahmatulahi wa barakatuh tọ́ba ti ṣe bá ọ̀tán wọn ò ní ọ̀sàdúrà kan wọn ò ní ọ̀sẹ̀ àsìkárù kan ẹni yóò tún á máa fa tẹ̀sùbá ẹ̀rí ọ̀sùn síwájú díẹ̀ so ọ̀sálámà sí àbí bákẹ́rì wọn ní ìjọ ojú bíi apá kan lọ lọ́rọ̀ àfi sún tó fi débi sẹ́ńtà àti sàárẹ̀ àbíbákẹ́rì ó sì ní asalaamu alayka ya ababakar as-siddiq asalaamu alayka ya ababakar as-siddiq kò jù bá ń lọ wọn ò lọ ṣàdúrà kankan pàápàá tó wọn ò sì ní kọ́ ọ máa fa àwọn àdìkárù kan níbẹ̀ tó o bá dán o ti kó ní tó jẹ́ ìṣẹbọ sí Ọlọ́run nítòsí lè kó ọ sínú òdu àìmọ̀ kan nípa ẹ̀sìn lọ tàbí kọ́ jẹ́ ní tó mọ̀ nípa ẹ̀sìn kọ́ wà lórí ìtọ́jẹ́ bídíà àti ìfẹ́ ẹnu àti agídí inú ìpè irọ́ ẹni àìlè ṣàdúrà ń bẹ wọ́n ṣàdúrà o wọ́n ṣàdúrà tó kí ni ó ṣẹlẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn yìí kì í ṣàgídí inú so àtúnṣíwájú àsàlámà sí Umar asalaamu alayka ya Umar ibn al-Khattab ọ̀tán so tí a bá dé Madina tá a sọ yìí lẹ́yìn eléyìí ibi alide makbara ìtẹ́tọ́ wà ní àárín Madina tí í ṣe Baqi tí ó jìnnà sí mọ́sáàsì ànábì so wọ́n lè kó a lọ sí siyara bẹ́ẹ̀ so a lè sálámà sí àwọn tí wọ́n ṣe síbẹ̀ ní ìlànà ṣẹ̀ríà wọn ò ní ká yan náfìlà bẹ́ẹ̀ àwọn ṣíà wọn máa ń kí òun bẹ́ẹ̀ Ọlọ́run ṣàánú wa wọ́n jẹ́ kọ́rọ̀ owó dojú wọn ò sì ní ká máa ṣàdúrà ní ìtẹ́ Baqi yìí ẹnu kọ́ sálámà sáwọn òkú tó wà bẹ́ẹ̀ ni bákan náà tí wọ́n bá kó àṣẹ sìyára Udu ibi tó Udu ti wáyé lẹ́gbẹ̀ẹ́ Jabali Udu àtàwọn bá kọ́ adébi tí wọ́n sin àwọn tó kúkú ẹ̀rì jẹ́sọ̀gùn lóògùn Udu sí ọ́ sálámà sí wọn ni wọn ò ní ọ̀yàn náà fìlà mẹ́ wọn ò ní kó bẹ̀rẹ̀ àdúrà kọ́ àwọn ṣàdúrà kárakára mẹ́ ọ́ sálámà sáwọn tí wọ́n sin sí ibẹ̀ ni ibẹ̀ sáàyè àdúrà kì í ṣe ààyè náà fìlà kankan kò jẹ́ kí eléyìí náà kó yí ọ àdúrà tó lè ṣe mẹ́ẹ̀ kò dúkẹ́ lẹ́yìn tó sálámà sí wọn kó tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run kó tọrọ ọ̀kẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba fún wọn lọ kò jù bá ń lọ wọn á máa sa àṣírí kan bẹ́ẹ̀ níṣó inú wàhálà ìlú kó sí níwájú Ọlọ́run ọba wọn tó Ọlọ́run aláàánú jùlọ ó dákun tó ṣàyẹ̀kọ́ àgbáyé fún wa gbọ́ àwọn alálàájá tí wọ́n ti mú wa báyìí Ọlọ́run bá ní sọ wọn dọ́ọ̀lù ayọ́ àtàlàáfíà fún wọn níṣẹ́ náà sí lásìkò bá ní sọ wọn padà sí orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú àgbàtàlàáfíà wọn tó sì ti bọ́ sọ́hùn Ọlọ́run dákun jọ jáde gba ìjọsìn náà lẹ́sìn gbogbo àná àràbà àlọ́wọ́ Ọlọ́run dákun fi kárí wa lọ́la hawla wala quwwata illa billahi al-aliyyil azim kọ́lọ̀ bá ní sáwọn bàbá wa ní ẹ̀sán olóore wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa wọ́n tún fi àdúrà wọ́n tún fi tì í ọ̀rọ̀ tí bá ní sọ lálẹ́ yìí ọ̀rọ̀ àgbàlagbà ni wọ́n bá ní sọ nípa báńdìrì Madina ẹnu àlá rẹ̀ níbo ló ti bẹ̀rẹ̀ níbo ló sì parí sí yálà láti àríwá tí dé gúúsù ìlà oòrùn ìwọ̀ oòrùn gbogbo ẹ̀ pátápátá òun bàbá ti ṣe àlàyé fún wa wọ́n já mọ̀ pé mọ́sálásí ànábì ayé ìjọsìn ni ó ìsìnkú wà débi mọ́sálásí níbi tí wọ́n sin ànábì sí ọmọ àtọ̀rọ̀ pẹ́tọ́ ànábì àdìm bímọ sóò ní fún lọ́mọ ni torí ẹ̀ mo fi ọdẹ ẹ̀kẹta ọdẹ ẹ̀kẹrin wọ́n ní Ọlọ́run là máa ń dojú àwọn àdó ilé kan àtàwọn kókó àwọn ọ̀rọ̀ tó ṣe pàtàkì èyí tí wọ́n ti ṣe àlàyé rẹ̀ fún wa wọ́n ní kálípà ń kírun mọ́sálásí ànábì gbàtọ́ máa rìn káàkiri ìsọgóòlù dúkìá ànábì ni
wọ́n ní ká já omi àwọn eléyìí o àwọn sìyára tí ọba lẹ́sẹ̀ ńlẹ̀ wọ́n ní ká rí i pé a jìnnà sí i fún àǹfààní ẹni tó ṣe pé ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò yín ètò wa náà ni o Nurul Islam ètò tí a pé àmọ́ rẹ̀ ní ìrántí màmá wa Alhaja Elizabeth Babatunde ilé Gomboro wọ́n mọ̀ pé a ti máa múra lórí àti pèsè ètò pẹ̀lú ògbọ́n náà ọba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí a ti máa ń lò tẹ́lẹ̀ òun náà ni a tún lò ìyẹn 080-713-91132 080-713-91132 kó tó di pé àwọn ìpè yìí ọmọ wọlé ní ọ̀kan ọ̀jọ̀kan arábìnrin kan ni ó pè bàbá wa wọ́n ní pé tó bá ṣe bímọ ẹ̀jẹ̀ nífàsì àárín oṣù méjì kódà tí kò máa gbàgbàdo lọ kò máa kírun náà ní àìmọ́. yóò kírun àwọn àbá wọn fi àlàálẹ̀ fún ìgbà tí obìnrin retí kẹjọ òbí so kódà tígbà yẹn tó bá ti pé yóò lọ wẹ̀ so yóò máa kírun fọlọ́ lọ ó túmọ̀ sí pé àrùn ti wọ ẹ̀jẹ̀ yẹn nu yóò lọ tọ́jú kíni o ara rẹ̀ kọlọ̀ ní dókítà ó sì máa bá ìlú kékeré fọlọ́ lọ. hello ẹ ti wọlé o naam waaleykum salaam ẹ jìnnà sílẹ̀ dọ̀yìn sà hello à ń gbọ́ yín waaleykum salaam à ń gbọ́ yín kí ni ìbéèrè yín. àwọn ọmọ bá gbé kankan rẹ̀ sí àwọn ọmọ rẹ̀ ní wọ́n lè pàtà àwọn ọjọ́ kan ìgbà tó ṣe ní ìlú ní ẹ̀gbẹ̀gbà lóyún kan máa fẹ́ kí wọ́n kàn sí pàtà àgbà fún ẹ̀gbẹ̀gbà owó. bàbá wa wọ́n ní àwọn kan wọ́n gbé ètò káyánilówó kalẹ̀ kò lélẹ̀ mú ṣùgbọ́n yàn gba 5,000 naira owó fọ́ọ̀mù pé bò ní. èlé náà ní ọgbọ́n ni àwọn èèyàn dọ́gbọ́n sí owó èlé lọ́nà ẹ̀kọ́rọ̀ wọ́n ti gba owó èlé ní orí rẹ̀ fọ́ọ̀mù èló ni wọ́n fọ́ọ̀mù òpin rẹ̀ wọ́n á ní ẹ̀rá fọ́ọ̀mù ní 100 naira àwọn ọ̀pá wọ́n wá ní 5,000 èyí tí wọ́n gbà nílé ní 5,000 tí wọ́n pè ní owó fọ́ọ̀mù káyọ̀ lè kóònù rẹ̀ kí wọ́n lè gbowó èlé lára yín wọ́n fi owó fọ́ọ̀mù rẹ̀ san 5,000 ní o èlò lọ́fẹ̀ẹ́ tẹ fọ́ọ̀mù tí ọ̀wọ́ 5 naira. àwọn tá à ń gbìyànjú láti islamize owó yíyá pé kọ́mọ̀bà di tí ó ní rìbá wọ́n ní káwa náà kí á kíyèsára kọ́nà ọba kó jẹ́ kí agbórí ayọ̀ kọ́nà ọba kó sànù wa. bàbá wa ìbéèrè mi ti mẹ́ ni pé tómi kì í bá kú tí bóun ni àkàrà lọ rì mọ́lẹ̀ ni àbáwọn ìtọ́ka mẹ́ta tó ṣe fọ́ọ̀mù náà. kódà ọmọ tí wọ́n bí tó ké wẹ́wẹ́wẹ́ tọ́jà kútúkútú òkú jùṣẹ́jú kan sí kejì lọ lọ́ba dákẹ́ àwẹ̀ àpàṣọ sí la. bá a sì wẹ̀ fàgbàlagbà náà ni. bá a sì wẹ̀ fàgbàlagbà ni. ìrún kọ́. wọ́n á kírun sí la. ìtẹ́nà láti ṣe àbákan láti fọ́ọ̀sì. ìtẹ́ni o àgbẹ̀sàárì ẹ̀ bá a ṣe gbé tàgbàlagbà tí a sì sin bá a ṣe sin àgbàlagbà. aleykum salaam naam kí ni bẹ́ẹ̀ yín ẹ̀sà kíákíá aleykum salaam ẹ ti wọlé. ẹ bẹ̀rẹ̀ ìbéèrè yìí ò yé dáadáa ẹ tún yẹ síra. ìbéèrè yẹn kò yé ẹ má bínú tọ́lẹ̀ náà bẹ́ẹ̀ kẹ́ ẹ pè lẹ́yìn bí ìṣẹ́jú mélòó lẹ́yìn ètò àbí yóò ṣe máa ní alẹ́ tòní ó ní a ti ṣe rí mọ́ kọ́nọ̀bà kọ́ sọgbà wá tí a gbọ́ àtàwọn tá à ń gbé kọ́nọ̀bà kọ́ sọgbà ní ẹ̀sán olóore ǹjẹ́ ní orúkọ olóòtú ètò ti alẹ́ yìí Alhaji Tohir Abolade Al-Imam tí ẹ lórí akéde ètò fún talẹ́ yìí tó tún ń gbé sókè ìgbésílẹ̀ tẹ̀ fún láǹfààní láti gbọ́ wa kẹ́tẹ́kẹ́tẹ́ nílé ìyẹn láfẹ̀wá ọmọ ẹ̀yìn nẹ́sì Islam Abdulrahman Ọlálékan Muhammad Al-Awwal tó bá di ní aago 6 àbọ̀ lọ́tùnla ẹ pàdé wa láago 9 àbọ̀ sí 10 náà ẹ tún pàdé wa lórí ètò títí àwọn